tèmi ẹ káalẹ́ o níbikíbi tẹ́ bá ti ń wò mí o ẹ káalẹ́. Orúkọ tèmi ò yí padà, Kẹ́mi Bùkọ́lá lórúkọ tèmi. Ẹ káalẹ́. Ọ̀rọ̀ mi ò pọ̀ ní alẹ́ yìí o. A ti dé bí a ṣe ń dé. A máa bá yín dáadáa. Ẹ̀yin náà ẹ máa rí wa wò dáadáa. A ríra wa ká bú sẹ́kún lágbára Ọlọ́run. A dẹ̀ ní rí ọmọ wa ká bú sẹ́kún. Ìyá wa, ìyá tó bí wa, àtẹlẹ tó wà láyé, àwọn ìyá wa tó bí wa tó wà láyé, tán wà láàyè, wọn ò ní rí wa kọ́ bú sẹ́kún o. Ògo wa ó máa ṣojú ìyá wa, ògo ọmọ wa ó máa ṣojú àwa náà. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ ní alẹ́ yìí. Mo kàn fẹ́ sọ̀rọ̀ ráńpẹ́ lórí àwọn nǹkan kan ni. Ṣé ẹ rí orin tí bàbá wa Wàsíù kọ tó ní ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré, ẹjẹ́ á sọ tiwọn, wọ́n ti sọ tiwa, ẹjẹ́ á sọ tiwọn, ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré. Bàbá yẹn wọ́n ní òye gan o, kan tó kọrin yẹn wọ́n ti rí ìrírí gan. Ṣé mọ̀, nílé ayé ni mo ti rí pé àwọn arítẹnimọ̀ wí afàpádìdìbò tí wọ́n mọ́lẹ̀. Wọ́n láìkọ́ ti máa sọ̀rọ̀ èèyàn, ọ̀rọ̀ lọ́rọ̀ wọ́n á dá sí dáadáa, wọ́n á sọ̀rọ̀ bó ṣe wù wọ́n. Bó tó bá dìgbà tí wọn ìgbẹ́ náà máa ní wọ́n lára wọn. Bó tó mọ̀rọ̀ lọ́rọ̀ sọ o, wọ́n pọ̀ gan, wọ́n pọ̀ bẹ́ẹ̀ o. Tó bá mọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ bá wọ́n á mú kọ́kọ́kọ́kọ́kọ́kọ́ bíi pé àwọn nìkan yẹn ṣẹlẹ̀ sí irọ́ náà ni. Àwọn kan dẹ̀ tún wà náà tó jẹ́ pé iṣẹ́ rí wà ọwọ́ wọn. Téèyàn bá ń jalè, gbogbo èèyàn tó bá rí olè ní lójú ẹ̀. Téèyàn bá parọ́, gbogbo èèyàn tó bá wà ní àráǹdì ibi tó bá wà, gbogbo àwọn ẹ̀ náà ló ń parọ́. Téèyàn bá ṣe àbòsí, gbogbo àwọn tó bá súnmọ́ àbí tó bá wà níbi tó bá wà, gbogbo wọn ló ń ṣe àbòsí lójú ẹ̀. Torí wípé gbogbo ìwà tó ń wù yẹn pé nǹkan téèyàn bá ń ṣe ló máa rò pé gbogbo ayé ń ṣe. Kò yẹ yín sìn. Òun ló máa mú mi sọ àwọn ọ̀rọ̀ díẹ̀díẹ̀ tí mo fẹ́ sọ yìí. Àwọn èèyàn tí ẹ lè máa sọ ní Facebook kan máa ń sọ̀rọ̀ bíi pé àwọn nìkan náà mọ̀rọ̀ gbé kalẹ̀. Gbogbo wa náà ni Yorùbá. Òye ní sí gbogbo wa ní ọmọ Yorùbá. Gbogbo aládẹ mú ọ̀rọ̀ gbọ́. Wọ́n ní gbogbo sọ̀rọ̀ ó mẹ́ni kó rántí ẹ̀ ní mọ̀ ọ́ gbọ́ o. Gbogbo sọ̀rọ̀ ẹ rántí ẹ̀ ní mọ̀ ọ́ gbọ́ o. Ẹ kò tẹ̀lé má dédé máa sọ̀rọ̀ kẹ́ ẹ máa rò pé gbogbo èèyàn wọ́n fún ilé ìsìn mọ̀nà káì. Wọ́n fún ilé ìsìn. Ìsọ̀rọ̀ yìí wà lọ́wọ́ àwọn èèyàn tó mọ̀rọ̀ gbọ́. Ẹ mọ̀rọ̀ sọ ni àwọn tó mọ̀rọ̀ gbọ́ wọ́n wà. Nígbà tí ẹ bá ṣe nǹkan àti sọ̀rọ̀ tẹ́rù á máa bọ̀ yàn pé ká má lè sọ sí. Bẹ́ẹ̀ ilé tẹ́yìn máa ń ṣe, tẹ́yìn ṣe òun ló ń lọ lọ́ọ̀kan yìí. Táwọn èèyàn bá ti wá dá sọ̀rọ̀ yín, àwọn yẹn ti ń lára yín o, àwọn yẹn ti ń bínú ògo yín o. Báwo ló ṣe máa rí, báwo lẹ ṣe ronú báyẹn? Àwọn èèyàn tó bá ń ronú báyẹn apààyàn ni wọ́n. Ẹ mọ̀ pé bẹ́rí wọn fẹ́ kán mú ìdà kọjá lórí àwọn. So nǹkan tí ìwọ ọmọ tí ìwọ yìí sọ, mi ò báyọ̀ sọ̀rọ̀ ẹni tọ́rọ̀ bá jọ títí ẹ ní omi ò dárúkọ èèyàn lálẹ́ yìí o. Ṣùgbọ́n màá kàn tiẹ̀ sọ ọ̀rọ̀ tèmi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tèmi gbọ́, òun lèmi máa sọ̀rọ̀ lé lórí. Nígbà tí ẹ bá ṣe nǹkan tí a lè dá sí, kò dẹ̀ sẹ́ni tó lè mú ẹnu èèyàn dání ní orí Facebook yìí ká má dá sọ̀rọ̀. Tọ́rọ̀ bá ṣe ń lọ làwa máa dá sí. Tèmi náà bá ṣe ẹ sọ̀rọ̀ tèmi náà ẹ sọ dànù. Kò sí tó fi ń ṣèyàn. Torí ọjọ́ míì tí bá ṣe kọ burúkú tẹ bá sọ, ọjọ́ mi èmi náà á lè mọ̀ pé nǹkan tí mo ṣe yẹn ò dáa. Nígbà tẹ́ ẹ sọ pé tí èèyàn bá ṣe nǹkan, téèyàn bá ṣe nǹkan, tó bá sọ ẹni yẹn wọ́n lára yín ni, wọ́n ń bínú ògo yín ni. Orí Facebook yìí máa la wà ní ọjọ́ tí kò máa pẹ́ ẹ̀, torí Ọlọ́run kò máa pẹ́ ẹ̀. Ajẹ́pẹ́ ẹ̀yin náà wà nínú àwọn onílara, àwọn abínú ògo, àwọn ọlọ́tẹ̀, àwọn jẹlọsí, ẹ̀yin náà jẹ́ kan nù. Liz Anjorin òun àti Tóyìn Àìmákù kò máa sí nǹkan tó kọ anybody lórí ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn tó wọ́n dá sí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yẹn ṣe lọ. Bọ́tẹ́ yín lẹ gbé ọ̀rọ̀ yìí kárí. Ẹ sọ débi pé ṣíà tó wà nílé ẹ̀ ẹ̀mí tó ń tà ní China
ẹ sọ débi pé nǹkan ọmọbìnrin ẹ ló fi ṣoògùn owó. Kí ni ẹ sọ lórí Facebook yìí? So ọ̀rọ̀ tẹ́ wá ń sọ fún mi, ọ̀rọ̀ tẹ́ ń sọ, gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ lèmi ń sọ o. So gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ nígbà yẹn ó wá já sí wípé olófo ẹ̀yin gan ẹ wá tún bínú ológo Liz Anjorin. Ọmọ yẹn ológo ayérayé mi kọ́ náà má bá mi pa ògo ẹ̀. Níbi tẹ́ ẹ sọ̀rọ̀ dé ní ọjọ́ yẹn ẹ̀rù bà mí, mo jáde mo sọ̀rọ̀. That's the second time tí máa sọ̀rọ̀. Audio ni mo ṣe ń gbà yẹn tí mo ní kí ló dé? Ṣé bẹ́ẹ̀ni náà bí ìmọ̀ ẹ̀ dákun ẹ má rọ̀ mọ́ pa? Ṣé bẹ́yìn náà bí ìmọ̀ ẹ̀ dákun ẹ má rọ̀ mọ́ pa nítorí Ọlọ́run? Gbogbo ohun tí a bá ṣe ìtàn ni ní tomorrow. Gbogbo ohun tí a bá ṣe ìtàn ni ní tomorrow. Gbogbo ohun tí a bá ń ṣe ìtàn ni gbogbo nǹkan tí a bá ń ṣe lénìí ìtàn ni lọ́la. Ẹ má kò tiẹ̀ wọ́sẹ̀ kẹ́ máa brag kẹ́ máa wo pé èèyàn kan kìnnì kan èèyàn ń bínú. Kò sẹ́ni tó bínú èèyàn kan, kò sẹ́ni tó rí téèyàn rò, torí kò sẹ́ni tó bẹ́tà èèyàn. Ẹni tí ò bá bọ́ mi, tí ò gbóúnjẹ sórí tébù fún mi, tí ò sanwó sukú àwọn ọmọ mi, tí ò ra mọ́tò fún mi, tí ò kọ́lé fún mi, mi ò rò pé nǹkan kan lè fà mí ọ̀hún tàn pọ̀. À ń ṣe bí náà gbogbo àtàwà lórí Facebook, kò sẹ́ni tó ń ṣe bí anybody. Débi pé máa ń sọ pé àwọn kan ń bínú, ẹ ṣe nǹkan tí ò dáa wọ́n sọ̀rọ̀ sí, ó ti di pọ́n bínú ògo yín. Liz ò ṣe nǹkan kan fún anybody lórí Facebook yìí, kò ṣe anybody lórí Facebook yìí. Òun àti Tóyìn ló ń sọ ọ̀rọ̀ kí ló dẹ̀ sọ. Mo dẹ̀ jáde lọ́jọ́ yẹn mo ní ẹ fi ọmọbìnrin yìí lẹ̀. Liz ò ń ṣe ọmọ kékeré náà, tí ò bá rí nǹkan tí Tóyìn àmàkù ṣe kò lè jáde kó máa sọ̀rọ̀. Ẹ fọmọbìnrin yìí lẹ̀, ẹ ṣe ṣòfò ó tó ẹ̀mẹ́ta. So wá já sí pé ẹ̀yin náà ẹ ń bínú ológo nìyẹn, ẹ̀yin náà wà náà olófo tó ń bínú ológo. Ṣé ẹ ti rí bí ọ̀rọ̀ ṣe ń lọ yẹn? Ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi, ẹ má sọ pé èèyàn látẹ̀dọ́. Èmi máa ń láìkí ìwà téèyàn bá ń wù, òun ni ká máa fi kọ́ra wa. Ẹ máa hùwà kan, ẹ máa fi ìwà míì kọ́ àwọn èèyàn tó ń wò wá, wọ́n ọ̀rọ̀ ẹnu wá ń gbà míì, àwọn tá a sọ̀rọ̀ lórí social media, àwọn èèyàn míì máa fi kọ́gbọ́n. Ìyá kan wà lórí Facebook yìí, àwọn ọ̀rọ̀ ẹ̀ mo ti fi kọ́gbọ́n dànù wọ́n á ní wèrè ni ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ̀ máa kọ́ àwọn èèyàn lọ́gbọ́n. Gbogbo ìwà tẹ́ ń wù lẹ́ máa fi ń bú àwọn èèyàn, kẹ́ ẹ kórí burúkú kò ń bí. Gbogbo ìwà tẹ́ ń wù láyé, gbogbo ìwà tẹ́ ń wù, ẹ bá ti mọ sọ, gbogbo ẹ bá dé rí Facebook tẹ́yẹ̀ kan sọ pé òun jẹ́ bákan, irọ́ náà ń pa o. Mo sọ yẹn lánàá bíi pé mo tiẹ̀ mọ nǹkan tó máa ṣẹlẹ̀. Gbogbo tó bá sọ irọ́ náà ń pa fún yín o. Ìwà burúkú ọwọ́ wọn òun náà wá sọ fún yín yẹn tẹ́yìn òun. Kí ni Liz Anjorin ṣe lọ́jọ́ yẹn ní gbogbo àwọn tó ṣe show títí yàtọ̀ náà? Ẹ̀yin náà ń bínú, ẹ̀yin olófò lẹ́yìn náà tẹ́ ń bínú ológo náà. Ọlọ́tẹ̀ ni yín, onílara ni yín, ń lara Liz ni. Gbogbo ẹ̀ta ìsọ kò tí sẹ́ni tó wà lórí Facebook tó sọ tó yẹn. Gbogbo èèyàn kàn tiẹ̀ ń pa ọ̀rọ̀ sọ ni ẹ mọ̀. So ẹ jẹ́ ká máa nǹkan tá a bá ń ṣe ni kẹ́ jẹ́ ká máa fi kọ́ ara wa. Ìwà tá a bá ń wù ní kẹ́ jẹ́ ká máa fi kọ́ra wa. Kì í ṣe pé kẹ́ máa wùwà pupa kẹ́ máa sọ pé funfun lẹ́ ń wù. Àwọn èèyàn tó máa sọ pé nǹkan tẹ́ ẹ ṣe yóò dá ó wà. Mi ì dárúkọ èèyàn o, mo kàn tiẹ̀ ń sọ̀rọ̀ bó ṣe rí nìyẹn. Ẹni tó bá bímọ ẹ jẹ́ ká máa mọ bá ṣe máa wùwà. Ìwà ṣe kókó láyé yìí o. Ìwà ó ṣe kókó. Ó lè máa dùn fún yín lẹ́nìí ẹgbẹ́ ẹyẹ níwà burúkú yẹn. Kẹ́rò pé ẹ ń ṣe dáadáa, ó dùn fún yín lẹ́nìí bọ̀tọ̀ ọ̀la ó máa kàn. Tí ó bá kàn fún yín, á kàn fáwọn ọmọ yín. Tó ibẹ̀ ló ṣe ẹ jẹ́ ká ṣọ́ra láti máa wùwà. Ìwà dáadáa, ìwà rere, òun lẹ̀ṣọ́ èèyàn. Mo sọ lánàá mo ní orúkọ rere ó sàn ju wúrà àti fàdákà lọ. Ẹ jẹ́ ká orúkọ wa, ẹ jẹ́ ká pọ́nlé. Lójú tí ẹ tó bá porúkọ ò bá jẹ́ bọ́ tiwa tó bá wù nǹkan tó bá porúkọ ẹ jẹ́ kò sí tó lè ṣe sí. So àwọn tó sọ pé àwọn kan bí kò sẹ́ni tó bí ní èèyàn o. Láwọn tó tẹ́ olúkálùkù ti wà lórí Facebook kò sẹ́ni tó rí tèèyàn rò. Ṣùgbọ́n tẹ́ bá hùwà kan àwọn èèyàn á sọ, kò sí kọ́ máa sọ. Tẹ́mi náà bá hùwà burúkú ẹ jáde ẹ sọ, ẹjọ́ tó rọlẹ́ ẹ sọ. Ọlọ́run má jẹ́ ká ṣìwà wò. Ní ibi náà ti nàyàn ní kóòtù tẹ́ rẹ́rìn. Ìyá tó tẹ́ rẹ́rìn yẹn mú rò ní ọjọ́ yẹn pé nígbà tí ẹ wà níbi táwọn ọmọ wà ẹ rẹ́rìn wákàtí 3. Ẹ jọ irú ẹ̀kọ́ ò lẹ kọ́ ọmọ, irú ẹ̀kọ́ ò lẹ kọ́ àwọn tó ń wò yín. Ìyẹn náà wà nínú ìlara, ẹ̀yin náà ń lara ẹni yẹn ni.
ẹ jẹ́ ká mọ àmọ̀ràn tá a máa sọ o àti àbá ní dáhùn ọmọ Yorùbá pọ́nbélé ni mí tí mo mọ àpàdé ọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ mo mọ èsì tí máa fún ẹ ṣùgbọ́n kí ṣe gbogbo nǹkan la máa dá sí ṣùgbọ́n ilé tẹ́ wá ń sọ pé olófo oníkìní kan no kò rí báyẹn ọjọ́ tẹ́yìn náà gbé ọmọ ọlọ́mọ tẹ́ gbé ṣẹ̀sín lórí Facebook yìí ó já sí pé ẹ̀yin náà lára ọmọ yẹn ti mí ni èmi gan sọ bí mo ní ṣe ẹ̀mí ni ọmọ yìí ni ṣé ẹ̀mí ni Lizzy Anjorin ni ọ̀rọ̀ ṣe wá pọ̀ tó yìí kí ló dé ẹ sọ débi pé ṣé àìnú ilé ẹ̀mí ẹ sọ débi pé bí sítírùmù ọmọ yẹn pààyàn ni àfi ọ̀tá ajé ló máa nípa ọmọ yóò try sí sítírùmù yẹn àwọn ṣé àwọn furnitures tọmọ yẹn ní ṣùgbọ́n ẹ̀yin sọ pé ẹ̀mí tó ń tà ní China ẹ̀yin náà ẹ ti bínú ògo ọlọ́run láyé tí mo wá ẹ̀ ọlọ́run má jẹ́ ń bínú ògo ológo torí eléyìí tọ́lọ́run ṣe fún mi mo ń dúpẹ́ ọlọ́run ó ṣe olùjọ mímọ́ ó ṣe orin tọ́lọ́run ṣe fún mi ó tẹ́ mi lọ́rùn mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ibi tí mo wà lẹ́nu kódà nǹkan tí mo fẹ́ lọ́lọ́run ṣe fún mi lásìkò tí mo fẹ́ lọ́lọ́run dẹ̀ ṣe fún mi mo dúpẹ́ fún yín so ìyẹn kọjá lọ a fẹ́ sọ̀rọ̀ nípa pásítọ̀ Macaulay folorunsho Macaulay pásítọ̀ mo máa ń sọ fún yín mo ti ń sọ wọn bá ìgbà tí mo ti dé orí Facebook ti sọ fún yín pé kò sí pásítọ̀ gidi níbì kan ṣàṣà ní pásítọ̀ gidi tó wà ń tà 419 ẹnu tì mí dé ibi iṣẹ́ olúwa òun ni gbogbo wọn nǹkan tó máa jẹ òun ló tì wọ́n débẹ̀ nígbà tí ìwọ Macaulay wọ́n ní ọ̀rẹ́ Genesis ní máa yẹn tí ó ní kí lady yẹn gẹ́ yẹn kó mú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wá ẹyẹ èèyàn burú o ẹyẹ èèyàn ṣòro gan ẹni kó mú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ wá wọ pásítọ̀ ọlọ́run ọmọ ẹ̀ náà ti rólùgbàlà ó bá mọ́kọ àfẹ́sọ́nà ẹ̀ wá ó bá sọ̀rọ̀ ó bọ́kọ sọ̀rọ̀ torí pé ẹ̀ ń gbàdúrà tẹ́ bá ń gbàdúrà ẹ̀ náà máa ń jáde lẹ́nu yín káàtẹ̀ gbà pé lẹ́yìn àdúrà gan kò sí kókó ṣùgbọ́n nígbà tẹ́ bá ń gbà yẹn ẹ̀ fi taratara ẹ̀ fi gbà á sóògbé ẹ̀ ti bìlí pé èèyàn ọlọ́run ni yín ẹ wá ṣèyẹn tán ẹ wá tún padà pé ọmọ ẹ á bẹ̀rẹ̀ sí ní bá ọmọ yẹn sùn ẹ ti jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run o ẹ dẹ̀ ti jẹ̀bi ẹlẹ́dàá ọmọ yẹn ẹ ti ṣẹ̀ sí ọlọ́run tó ṣẹ̀dá yín wáyé pásítọ̀ folorunsho Macaulay ẹ ti ṣẹ̀ sí ìṣẹ̀dá yín ìṣẹ̀dá ọmọ yẹn ẹ ti ṣẹ̀ sí ẹ wá ṣe yẹn tán ọmọ a máa rí a máa bẹ̀rù yẹn lọ ṣe ẹ̀rù sára ṣé ó yẹ kí pásítọ̀ máa ṣe ẹ̀rù sára ẹ̀yin kan náà lè máa ṣe ọ̀wọ̀ sára gbogbo tẹ́ bá dé kọ́ máa pọ́n yín lé ẹ̀yin kan náà lè máa ṣe kí náà tún pè àṣegbé nílé ayé kan tá a wà yìí ẹ wá mú gbogbo ara ẹ sọ di ẹ̀rù jẹ̀jẹ̀ ọmọ yìí kò lè dúró bá yín sọ̀rọ̀ ọjọ́ tó ọmọ lọ sọ́dọ̀ ẹ mú ẹrú èpò ẹ̀ ọmọ ò ní ṣe nóò amọ̀kọ́tẹ́ fi sẹ́nu bá ọmọ sọ̀rọ̀ ni kò sẹ́ni tó mọ̀ bọ́ọ̀dì nǹkan tó pamọ́ lójú ọlọ́run kedere nǹkan tó pamọ́ lójú àwọn èèyàn kedere lójú ọlọ́run pásítọ̀ la dẹ̀ pè yín mo tún wá fẹ́ já yín sí ẹ̀yin tèmi ṣé ẹ rí àwọn pásítọ̀ tó yẹ pé ṣé ẹ mọ̀ pé èèyàn kan ti wá sórí Facebook yìí tó ní tí synagogue bá fẹ́ lọ ṣe preaching bì kan ó máa bá àwọn èèyàn sùn kó tó lọ síbẹ̀ yẹn kí ní tí máa ń ṣe kì í ṣe lásán kí ló dé tẹ́ fi ń ṣe báyẹn òjíṣẹ́ ọlọ́run kí ló dé tẹ́ fi ń hùwà báyẹn ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kí ilé ayé kó rójú kó ráyè kò sẹ́ni tó lè gbọ́ pé wọ́n ṣe orúkọ ọlọ́run bì kan tára ò ní yáyàn láti lọ eléyìí tó ṣẹlẹ̀ ní Tanzania kí ló ń kọ ìlú yẹn Tanzania kọ́ ni wọ́n pe orúkọ ìlú ẹ̀ pásítọ̀ ni máa yẹn náà tó bá ń ṣe ìsọjí ẹ mọ bí ìgbà tí ayé bàbá Ọbádáre wà láyé bẹ́ẹ̀ lè ló ṣe máa pọ̀ síbi tó bá ti ṣe ìsọjí ó wá ní òróró ìgò kan báyìí ìgò ẹyọ kan ó wá dà síbì kan ó wá ní ẹni tó bá ń fẹ́ àánú o tó bá fẹ́ owó o tó bá ń fẹ́ ìlọsíwájú o tó fẹ́ ààbò o tó fẹ́ ìṣọ́ra o
ó ní kó lọ síbi òróró yẹn kó lọ máa fọwọ́ kùn tó dẹ̀ mọ bí èrò ṣe pọ̀ so orí pápá yẹn ẹ jẹ́ kí n sọ̀kọ̀ fún yín ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ èèyàn tó kú síbi tó ti fẹ́ lọ mú òróró yẹn wọ́n lé ní 20 òkú lọ́kọ̀ tí ẹ̀ ń gbé jáde níbi tó ti ń rọ́ọ̀lù àwọn tó ti ń rọ́ọ̀lù àwọn pé wọ́n fẹ́ fọwọ́ kan òróró ìgbàlà ẹni yẹn ti wọ wàhálà pásítọ̀ yẹn ti wọ wàhálà nísàn ti gbé nílùú ní kọ́ńtírì yẹn ṣe rí áfíríkà wa yìí a máa gọ o àwọn pásítọ̀ yìí wọ́n mà ti mú wa ní ọ̀dẹ̀ o ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ social media tó tún dé tó tún wá ń tàṣírí wọn àìmọ́ ilé tó ti ṣẹlẹ̀ ní nǹkan bí 20 ọdún sẹ́yìn bí 20 years tó ti ṣẹlẹ̀ tẹ́ pé àwọn èèyàn ò sọ síta tó ti ṣẹlẹ̀ táwọn yẹn ti jẹ́ lọ ṣùgbọ́n Ọlọ́run á mú wọn social media ti wá dé níbi tí àwa áfíríkà tá a gọ̀dé nìyẹn o nípa ọ̀rọ̀ pásítọ̀ bá ní pé tí pásítọ̀ bá sọ fún yàn mi pé lọ pa ìyá ẹ̀ ó rẹ́dì láti lọ pa tí pásítọ̀ mi bá sọ fún ẹ pé ẹ wo imagine ẹ wo nǹkan tí fọlọ́ṣọ sọ fún ọmọ yẹn ó ní kó lọ sọ fún ọkọ ẹ̀ pé òun ṣe mọ́ ọmọ ẹ̀ dẹ̀dẹ̀lé wedding ẹ má gbàgbé ṣe mọ̀ pé wedding wọn kú bí a week a month ó dẹ̀ lọ sọ fún ọkọ ẹ̀ pé òun ò ṣe mọ́ o ṣé lásán nìyẹn ẹ bẹ̀rù Ọlọ́run ò ṣe lásán nìyẹn ọmọ ẹ̀ dẹ̀ lọ sọ fún ọkọ ẹ̀ pé òun ò ṣe mọ́ kí ló dé ó ní kò sí ọmọkùnrin yẹn bẹ̀bẹ̀ ìgbà tó yá ìyẹn bá tiẹ̀ ló lọ fọ́yàwó mi ó wá ṣe oyún 4 alásẹ̀ríkì ó wá ṣe oyún 4 ó ṣe fún pásítọ̀ ẹjọ́ ṣe nínú báìbù gan ẹni tó bá ṣe yan ẹ̀yọ̀ kan gan ó apààyàn nìyẹn ọmọ wa náà ń bẹ̀rù yín pé torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ tẹ́ ń ṣe pé kẹ́ má lọ pa òun ẹjọ́ ayé tèmi tẹ́ ń wò mí nǹkan kò gbọ́dọ̀ ṣe mí o tó náà ní pásítọ̀ Macaulay nǹkan báyìí ni wọ́n bákan náà ṣe jẹ́ o àyìn òní kẹ́ má sọ àásọ gidi ni pásítọ̀ Macaulay fọlọ́runṣọ́ Macaulay ẹ ti kọ̀míìtì gan-an ọjọ́ òní ọjọ́ tí sọjí ṣe prógráàmù kan tẹ̀ bẹ̀rẹ̀ sí ní pègèdè ẹjọ́ ṣé dídán náà fi ń ṣeṣẹ́ Ọlọ́run ni ṣé dídán náà fi ń ṣeṣẹ́ Ọlọ́run ni ẹ kò tiẹ̀ wò pé kí lẹ lè ṣe o tẹ́lẹ̀ fi rówó ẹ ní iṣẹ́ Ọlọ́run lẹ fẹ́ ṣe ẹ máa fi ṣe Ọlọ́run ò bínú pé téèyàn bá iṣẹ́ Ọlọ́run ò bínú sí bọ́tẹ́lẹ̀ tẹ́ ń ṣe yìí nǹkan tó máa ṣẹlẹ̀ sí tó bá yá ní agbára o nǹkan tó máa ṣẹlẹ̀ sí tó bá yá á mà ní agbára kò máa dá kí o máa ṣèkà ẹ wá bayé ọmọ yẹn jẹ́ ọmọ yẹn ní òun lọ sí hospital bóyá lòun mọ́ lè bímọ mọ́ ṣé tó bá ṣe bẹ́ẹ̀ fún ẹ ìwọ pásítọ̀ Macaulay ìwọ pásítọ̀ iná yìí ṣé inú ẹ máa dùn kàn ṣe bẹ́ẹ̀ bayé ọmọ ẹ jẹ́ ṣé inú ẹ máa dùn gbogbo kan tẹ́ ń ṣe yẹn iṣẹ́ ẹ lò fọ́mọ Ọlọ́run jẹ́ kí ọmọ ẹ kó rí ògo ẹ lò ó yẹ kí ọmọ ẹ kó lọ sí ṣọ́ọ̀ṣì tó ní agbára gan kàn ṣe ìràpadà tó ní ìràpadà ògo kàn ṣe fún gan kàn ṣe ìràpadà ògo tó ní àmì tó ní àpẹẹrẹ kàn ṣe fún torí bó ṣe lọ ń bá sùn kó tó di pé ó lọ sí ibi ó ti máa lọ ṣe ìsọjí ó ti lè máa ṣe iṣẹ́ Ọlọ́run yẹn ó ní mí nì ẹ má fún inú wa gbogbo alámọ̀ jẹ́ kò sẹ́ni tí nǹkan tó ti ṣẹlẹ̀ ní ayé yìí ó ti pọ̀ ju pé kéèyàn má mọ bó ṣe ń lọ tẹ́ tó lọ ṣe gbogbo tẹ́ bá ti fẹ́ ṣe ìsọjí àbí tẹ́ fẹ́ ṣe anything ẹni kọ́ mọ ẹ wá ẹ lọ bá sùn ẹ bá ti bá sùn ẹ wá lọ máa ṣiṣẹ́ Olúwa ẹ fi ń pèrò sọ́kọ̀ ni ọmọbìnrin yẹn Ọlọ́run máa wà pẹ̀lú ẹ ìyá ẹ kọ́ ètò ìgbé lọ sí ṣọ́ọ̀ṣì tó gbóná kó ṣe wàásù kẹ́ ẹ ṣe kẹ́ ẹ gbàwẹ̀ tó ní agbára tó ní àmì tó ní agbára kó ṣe ìràpadà ògo tó ní àmì sẹ́ẹ̀ kàn ṣe fún ọmọkùnrin yẹn ti lò ó kì í ṣeré o ọmọkùnrin yẹn Macaulay yẹn ó ti lo ọmọkùnrin yẹn kí ló dé ó dé níyàwó tiẹ̀ ó fẹ́ síbì kan ó wá ń ṣe ọmọ ọlọ́mọ ní ṣàbàṣàbà ṣèbèṣèbè ó wá balẹ̀ ayé ọmọ yẹn jẹ́ Ọlọ́run ò ní fojú rere wo gbẹ̀yìn pásítọ̀ orí burúkú gbogbo ẹ pásítọ̀ wèrè pásítọ̀ olè pásítọ̀ 419 pásítọ̀ ọ̀gbẹ̀jì olóògùn ìkà
ọ̀gbẹ̀jọ olóògùn fàdèyí olóró òun ni gbogbo yín. Pẹ̀tùpẹ̀tù wà lọ́wọ́ yín, kò sí àrà tí ẹ̀ ń fi oògùn dá. Àná ọmọbìnrin yẹn máa ṣe mí o, tèmi ṣe Ọlọ́run. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ òní kó jẹ́ kó bójú Ọlọ́run pàdé. Kí ìyá ẹ̀ má ṣe lásán, kó má wálé ayé asán. Torí oyún mẹ́rin kò í sí o láyé tá a wà kí àwọn ẹni tó ṣẹ́yìn gan mẹ́rin náà ti rí bí. Odùdó oyún mẹ́rin. Ẹ̀dẹ̀ pé ayé ló ti ṣe Ọlọ́run pásítọ̀. Kọ́lọ́run kó wà pẹ̀lú gbogbo wa, kó wà pẹ̀lú gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Ẹ̀yin tèmi ẹ bá mi subscribe, kí ló dé ẹ subscribe. Ẹ̀dẹ̀ gbéṣẹ́ wá o, clearing níṣẹ́ ti wá o, clearing agent. Ẹ gbé kọ̀ǹténà wá, ẹ gbé katapila wá, trọ́ọ̀kì ni, káà ni, gbogbo ẹ̀ làwa ń ṣe. Ẹ gbé wá, ẹ bá dẹ̀ gbéṣẹ́ fún wa, ẹ ní regret láéláéláé, mi ì dẹ̀ ní fọ́ǹbù. Ẹ̀yin tèmi mo tún padà bọ̀ lọ́la o lórí ètò wa, ètò aládùn ni, ètò tá a máa fi kọ́ra wa bí ayé ṣe ń lọ, ìtàn tó ṣẹlẹ̀, ìrírí èyí táwọn èèyàn ń rí lọ́wọ́ àwọn ọmọ adáríhun, òun ni màá tún mú wá lọ́la. Ẹ ṣé o, ó dàbọ̀.